yẹpẹ́ jazakumullahu khair. àbá tí wọ́n jókòó ní ẹ̀gbẹ́ wọn á kí àwọn tí wọ́n bá wọn tí wọ́n jọ wá àwọn òfò àwa náà tí wọ́n jọ wá tí wọ́n lọ́ba àlekẹ́ lọ́ba àṣà ní ẹ̀san olóore. àbá tí wọ́n jókòó ní ẹ̀gbẹ́ wọn àwọn náà ni amiru wa àwọn nọ́mbà 1 ní Albarika Islamic Cooperative ní Apẹtẹ kọ́nọ̀ba àlekẹ́ ọlá kó jẹ́ àríwọ̀ pẹ́. ní báyìí àwọn bàbá wa náà ní ti àárín náà ni wọ́n ṣe àdúrà fún wa ní Albarika àwa tí àwọn bí náà ní gbogbo ọmọ ẹgbẹ́ Albarika tí a wò pé ìrìbọn ò da ìṣòro náà ni àwọn ọ̀fà wa wọ́n mọ̀ bá wa sọ̀rọ̀ ní tí wọ́n fi mọ̀ bá wa dá a lẹ́kọ̀ọ́ òun náà ni fasadu istama aburú àwùjọ wọ láwùjọ kí ni ọ̀nà àbáyọ àwọn àfà tí a gbé wá àfà tí wọ́n kájú ẹ̀ táwa náà bá dẹ̀ rí ní tí màá rò wá ni pé ẹ jẹ́ á farabalẹ̀ máa gbọ́ á sì rí ẹ̀kọ́ tó pọ̀ gbọ́ láti ara wọn. àwọn náà ni olùkọ́ láti Madula Arabi and Nigeria àwa tí a bá sì máa ń gbọ́ program dáadáa ìyẹn tó ní túmọ̀ ní o lórí rédíò á ti mọ bá wọn pàdé kọ́nà ọba àlekẹ́ ọlọ́jẹ́ rí àwọn àgbàlagbà pé fọ́ọ̀lì yàtọ̀ fàdé ọmọ sukùl. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد أدوكو سي الله ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún à ń tọrọ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá anabi àti àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí tí à ń tẹ́lẹ̀ ojú pọ̀nà tí anabi wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allah bi qalbin salim àfẹnutọ́ bá pàdé ọlọ́run balẹ̀ kọ́lá Allah pẹ̀lú ọkàn tọ́lá kù níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq à ń fi àná ọlọ́run àfi ń bẹ lọ́run àdánwò tí yóò bá wa tí a fi sọ yìí pé àṣì ìsìlámù mọ́ ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o olórí àdánwò ni kéèyàn ó ti máa soríire bọ̀ kọ́ wa lóun fẹ́ kó nu ọgbà Islam yálà nítorí oríṣi sí ẹnìkan àwọn kan gbá mi ni àwọn kan ṣàìdá sí mi ni mo ní ṣòro kan ni mo á rí i pé Islam náà takú là ń ṣe ṣé báwọn tẹ́ a pè ní àwọn àfà ibi ní a ṣe báyìí ibi ní a ṣe báyìí torí rẹ̀ mo á wò pé kí orí ibú tó jorí ibú lọ́nu ọlọ́run má fi ṣe kòǹgẹ́ wa o má fi ṣe kòǹgẹ́ wa wọlé àjọkọ̀ so wọ ọlọ́run o wọlé agbọ́dọ̀ la ilaha illallah. a rí nínú àwọn tí wọ́n ti síwájú wa lọ tọ́jà wípé ọlọ́run ọ̀kadàrà oríire ìmọ̀ wọ́n ṣe wàhálà fún Islam ṣùgbọ́n ọlọ́run ọ̀kadàrà wọn pé wọ́n wà ní tí yóò ṣoríire Islam ìyẹn kọ́ ni tí a fẹ́ sọ ní àkọ́kọ́ kíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ní àdúgbò bíi tí a wà ní Apẹtẹ nìbàdàn orí aré Apẹtẹ nìbàdàn Apẹtẹ náà ní gbogbo àpò wàṣẹdẹkọ. so ní lẹ́kṣọ̀ tó ní wàláhì razim so wọ́n ti sọ fún mi tipẹ́ ṣùgbọ́n ìrántí mọ́ so kódà náà pẹ́ nìkan tó mú lẹ́tà wá fún mi ní mahad bóyá bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn fún ìrántí mo tún ti gbàgbé so ìyìn tí ẹ mọ̀ kí mo níwájú ẹ̀ka lónìí ìyìn múra nkẹ́kẹ́. Allahu Akbar. so nọ́mbà tí wọ́n wá ń pè nọ́mbà tí mi ì sábà gbé ni òun náà ní nọ́mbà orí rédíò program wàhálà tí wọ́n ń pọ̀ jù lórí ìbéèrè so èèyàn ò ní ráàyè kọ́mọlẹ́kọ̀ọ́ silence ni wọ́n wà ní gbogbo gbà silence ni so bí mo ṣe tán tí mo kàn fẹ́ yín nílẹ̀ nínú mọ́ṣáláṣí nínú Madula Arabi pé jẹ́ ń sinmi òní ní àti àwọn bàbá wa ala wasala wa baraba biko. ala wasala. àwọn ni bàbá wa lára Apẹtẹ àwọn ni chairman Muslim community gbogbo Apẹtẹ àti agbègbè rẹ̀ àwọn tí mo bàbá ti pẹ́ káfà àwọn náà wọ́n tún wá bí wa àwọn náà wọ́n sì tún wá ń rí wa àti mo bàbá ti pẹ́ ojú ọ̀nà wọn náà látún wá ń tọ̀ ala wasala so wa baraba biko. mo kàn fẹ́ yín nílẹ̀ ní ẹ̀yìn zuri ni wọ́n pè mí pé nọ́mbà yẹn
fún ọkàn vibrate mọ́ mi ní àpò yìí mọ̀ kí silent kan mo fi sí mo ṣe gbé nu náà wá ní ṣé ń gbàgbé mo ní kí ni ẹ ń gbàgbé kí lecture rọlẹ̀ ebi ti gbàgbé o so ìyẹn ni ọfà àtọ́mọ̀ yìí pé nìbàdàn yìí mọ̀kàn tó ti já bíríìjì apẹtẹ náà bí nàbà yìí nìsín so gbogbo tó yẹ ká tó gbà gbogbo bíríìjì Ìbàdàn ni wọ́n ti já ọ̀dà ń pé já bíríìjì level làwà báyìí nìsín so kí wọ́n já gbogbo at the same time náà ni gbogbo tọ́rọ̀ kó tó lè gba ọ̀nà bòmí àbá jazakumullahu khairan ìgbà tó dọ̀ ọ̀pọ̀ mú náà wá bá wa so ọ̀kadà lágbédébì làwọn fi onímọ̀ agbọ́mọ̀tò bọ̀ jazakumullahu khairan so kí á má bínú ọ̀sẹ̀ ni à ń sọ pé fasadu lè mọ̀ṣámà musa òkè ńgbà tá a bá dá dìbì musa àwọn ìntàfẹ́mi náà ni pé ṣé báwùjọ ṣe bàjẹ́ á sáré nǹkan sọ tí kọ̀bọ̀ wa jọra wọn ká má bínú wà láì kò sí stedad ṣebí ìtẹ́sà gbàlérò náà ni pé báwùjọ ṣe bàjẹ́ Kilofa kí sí lọ́nà àbáyọ ṣé ń tẹ́ gbàlérò nù kó má jẹ́ pọ́tọ̀ ní ti ẹbẹ̀ wà ọ̀tọ̀ ní nǹkan tí a máa sọ náà àkọ́kọ́ ọlọ́run ọba àlekọ́lá ó sọ fún anú Al-Qur'ani Karim torí pé tá a bá wo àwùjọ tí a wà yìí àwùjọ yìí ti bàjẹ́ gan inú mọ́tò ni mo ti wá ń ronú pé kí ni nǹkan tí màá sọ náà so n tá à ń fèsì náà láwùjọ wa ni nǹkan tẹ̀mí lè rí mú bí nǹkan tó bá àwùjọ yìí jẹ́ tá a sì sọ solution rẹ̀ mo bẹ́sẹ̀ lórí nǹkan méjì ó lè ju méjì lọ o ṣùgbọ́n mi bẹ́sẹ̀ lórí nǹkan méjì àkọ́kọ́ kí n tó bọ́ síbi nǹkan méjèèjì o ǹjẹ́ ọ̀kọ́ máa jẹ́ bí preamble ọlọ́run bá alikẹ́ ọlá sọ fún Al-Qur'ani Karim inú suratu Rum ọlọ́run ní zahara al-ifbara a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. الله ظهر الفساد في البر والبحر الفساد ìbàjẹ́ ọlọ́run ní ó ti hàn filibari lórí ọ̀dàn èyí ohun bí tí ẹ̀ sórí omi wàlbáhàr ìbàjẹ́ yìí hàn ayé ìbàjẹ́ débi pé wọ́n tún gbé bàjẹ́ yẹn dé orí omi báwọn yẹn ṣe ń ba orílẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni bàjẹ́ yẹn tún dórí omi náà ọlọ́run wa ní bí bàjẹ́ yìí ṣe báyé ṣe wá bàjẹ́ tó yìí kì í ṣe pé ọlọ́run jọ ń yàtọ̀ sí tẹ̀ òní o tọ́lá àwọn èèyàn àbáwálẹ̀ yóò bá wọn ké ọlọ́run jọ ní pẹ́ dájọ́ tì sìn kíní kan ní gùn aeroplane wọ̀ rárá o ọlọ́run ò pé méjì ọlọ́run ní ihun tó jẹ́ kọjá wípé ihun tí wọ́n ń pè ní bàjẹ́ fasádù ìdàrúdàpọ̀ ni ó lè wọnú dúkìá ó lè wọnú ìgbésí ayé ó lè wọnú ẹ̀sìn kò síbi tí ò lè dé ìntàgbẹ̀gbìn tí ó ròyìn pé nǹkan tó yẹ kí n kéré rẹ̀ ní kó má kéré tó bẹ́ẹ̀ ara burú orílẹ̀ ni ọlọ́run wá ní kí ló dé tí ń jẹ máa ṣèṣe rin tẹ́sí máa jẹ̀jẹ̀ ìlérí tí wàhálà ọ̀sẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ lọ́tún ẹ máa fọdún yín dún ni last year kálukọ́ máa pariwo pé gbogbo nǹkan máa àgbẹ̀nu lókè o tó wá tó di sí àwọn pé ọdún tó lọ tó wá dáa tí wàá rí kọ́dọ̀ tó wá ṣe báyìí ọlọ́run ní tó jẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni pé lẹ́yìn òdì kọ̀ bímọ kásábàtì àìdì náà ọlọ́run ní tẹ́ ẹ fọwọ́ ara yín fà ní o kì í ṣe pé mi ọlọ́run change o èmi tí mò ń jọ́lọ́run lánàá náà ni mò ń jọ́lọ́run lónìí náà ní tó jẹ́ lọ́la o so ṣùgbọ́n wọ́n ara yín ilẹ̀ fi fà wá ìbàjẹ́ tí ń ṣẹlẹ̀ bí gbogbo ayé ṣe dojúrú yìí tẹ́ ẹ bá wò ẹ̀yin náà lẹ̀ ń ṣera yín ẹ̀yin náà lẹ̀ wà nídìí rẹ̀ kí nìdí tọ́lọ́run fi sọ bẹ́ẹ̀ òun náà ni wípé ibi mo ní ẹ dúró sí tẹ́ ẹ dúró sí mọ́ repercussion rẹ̀ ẹ̀ máa rí mo sọ bẹ́ẹ̀ ṣe fẹ́yàwó fún yín ẹni kọ́ lọ́wọ́ gbẹnu sọ̀hún mo sọ bẹ́ẹ̀ ṣe bímọ fún yín bẹ́ẹ̀ ṣe tọ́jú rẹ̀ bẹ́ẹ̀ ṣe máa tà bẹ́ẹ̀ ṣe máa rà èèyàn mélòó nínú mùsùlùmí òní ń béèrè wípé òwò tí mo fẹ́ ṣe yìí o kí ni ìdájọ́ ọlọ́run lórí rẹ̀ kí tó ṣe ọlọ́run dẹ̀ ti sọ fún wa nínú Suratul Hujurat pé yā ayyuhalladhīna āmanū lā tuqaddimū bayna yaday Illāhi wa rasūlihi wattaqullāha inna Allāha khabīrun bimā ta'malūn
ọlọ́run ní yá ayyuhal ladhina amanu mo pè yín olùgbàgbọ́ òdodo la tuqaddimu ayna al-maf'ul bihi ọlọ́run ní la tuqaddimu shay'an àwọn àfọwọ́ ní lọ́gà ọlọ́run ní ẹ gbọ́dọ̀ fi nkẹ́kẹ́kẹ́ síwájú èmi ọlọ́run kẹ́ ẹ fi gba wájú mi ẹ gbọ́dọ̀ gba wájú mi pẹ̀lú nkẹ́kẹ́ kí ni túmọ̀ rẹ̀ ni pé ẹ gbọ́dọ̀ sí anything láyé àyàfi kẹ́ ẹ kọ́kọ́ lọ mọ̀dájọ́ ọlọ́run lórí rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí náà ń bá wí o mùsùlùmí náà ń bá wí o ọ gbọ́dọ̀ sí nkẹ́kẹ́ láyé àfi kọ́ mọ̀dájọ́ ọlọ́run lórí rẹ̀ ẹ sì gbọ́dọ̀ sí nkẹ́kẹ́ àfi kẹ́ ẹ béèrè pé kí lànà bí sọ ẹ dákun ọmọ mélòó ló fẹ́ kọ́ṣẹ́ tá a sì lọ bí àwọn àfáà léèrè tí èsì pa àtọ́jú bọlé kí ẹ dákun òṣìṣẹ́ kóńgò ní ọkọ ni àbíṣẹ́ fọ̀páwọn sẹ́mà ìtọ́júbọlé títí ẹlẹ́bọnu ṣùgbọ́n ókè kọ́sítọ́mọ̀ ìfẹ́ lọ ṣe ó ti parí secondary school wọ́n lọ fẹ́ wọ poli Ìbàdàn sẹ́yìn fẹ́ gbẹ poli Ìbàdàn náà làwọn ẹ̀ wọ́n lọ fẹ́ wọ poli kí láà fẹ́ lọ ṣe ọbẹ̀ lọ read music. ìyá ò ní béèrè pé síkọ́sílà fún ọlọ́run sàjọ́ lálùbáríkà ókè ọmọ wa kà tán ọlọ́dún méjì ó tún lọ ṣe IT ó parí ó tún ṣe HND ó tún lọ sáàbù ó dé àfa wa gbówà sí kalẹ̀ yìí pé orin kíkọ áàmù ní ìyọ́nà ọlọ́run jà iṣẹ́ tà ní kọ́mọ mi wá lọ ṣiṣẹ́ dàgbà kí ló tó wọn ò fi béèrè kó tó lọ fi sídìí music tẹ́lẹ̀ ọmọ tá a fẹ́ kọ́ṣẹ́ aníkọ́lọ kọ́ṣẹ́ yá dẹ́sà àwọn tí ń torí ṣe àbí kílẹ̀ máa ń pè wọ́n ń borí jẹ́ Nàìjíríà ni òun ò torí ṣe kankan o kí ẹ bá ti ń fi rún kúrun tí ń jorun ná ok ẹni kọ́ wọn ọkọ àfa wa kàdísì mọ́sálásí ó di wàhálà ó lé ànábi sọ yìí pé láàánú Allahu al-wasila wal-mustawsila wal-kìnìkan ọwọ́ àkàwé ànábi ní kò ní dá fẹ́ntì fi rún kúrun àtẹ̀ntì ẹ̀ bá fi kún àtẹ̀ntì tó bá fi kún fún yàn ìwọ́tọ̀ gbórí ẹlẹ̀ tẹ́ bá fi kún kìnìkan sẹ́ẹ̀kù yóò di wàhálà torí pé àlọ́ béèrè ọmọ lóṣù lọ́dún mẹ́ta ń di iṣẹ́ yá dírẹ́sì yìí àwa ní àti mo ti ra dráyà iṣẹ́ tí mo jìyà kọ́ so tá a bá wo gbogbo ntọ́ dayé ìrú a rí i pé wàlúwàì ọlọ́run ní ká kọjú báyìí àwa kọ̀yìn sí àwa ń wò pé ẹ wo ọlọ́run gbọ́ understand ọlọ́run mo ti understand ẹ máa jìyà so làwọn fi máa ń dá wákàyè pé ayé tó dojúrú ẹjọ́ ayé kọ́ ẹjọ́ ayé kọ́ ànábì ló sọ̀rọ̀ tẹ́lẹ̀ ò gbà ó di tẹ́ bá tẹ̀lé kẹ́ tó lè sinmi. ẹjọ́ ayé tó dojúrú kì í ṣẹ̀bi ayé o ànábì ló sọ̀rọ̀ lálàgbà tá a bá tó wá lè gbà fún ìgbà náà láàtò sinmi sọ ọlọ́run wá ní bí mo ṣe wá ń da gbogbo ẹ̀ tí kálukú ń ṣèṣe erin tí ń jẹjẹ ẹ̀ lírì tí gbogbo ẹ̀ tó jẹ́ pé tẹ́ ẹ bá gbọ́ nǹkan lónìí tí inú yín bá bàjẹ́ ẹ má gbọ́ lọ́la ni o tẹ́ ẹ bá gbọ́ tọ̀la ẹ̀ tó dúpẹ́ tó nínú káṣí àmọ́ gbọ́rù tàná gan lọ sí ọ̀wà àdá ànábì sọ pé bá a ṣe máa lù nù sallallahu alaihi wasallam náà ànábì ní bá a ṣe máa lù nù ọlọ́run wá ní tó jẹ́ ń síbẹ̀ ní pé yóò di kọ̀hún bá dọ̀lẹ́dì àmìlú. ìyà tí ń bá fi ń jẹ yín látara ìbàjẹ́ tó gbalẹ̀ tó gboko tẹ́yìn náà ń pín inú ìbàjẹ́ òun tí kálukú ń dénú kọ̀rọ̀ yàrá rẹ̀ tí sì ń banú jẹ́ lórí pé tí báyìí ṣe wá rí wa dáa ọlọ́run ní mo fẹ́ kẹ́yìn náà tẹ́sítì díẹ̀ nù tẹ́ fowó ara yín fà ní o. nítorí wá jẹ́ ǹdẹ̀yà sí ni pé la'allahum yarji'un. bóyá ẹ lè padà wá sẹ́rí sọ́dọ̀ èmi ọlọ́run ṣùgbọ́n sí Nàìjíríà sáà rẹ́dí àti sẹ́rí padà.